wàláhì ọmọ kí wọ́n wà fáà ìfẹ́ tẹ̀ kàn nílẹ̀ fi ń sọ àtẹ̀yí tó sọ wóróworó pé ẹgbẹ̀rún àfa pọ̀ ni kọ́dà ládùúgbò tí ń gan ẹgbẹ̀rún àfa mẹ́mẹ́ tí wọ́n lórí lọ́jọ́ Ọlọ́run tẹ́sí mọ́ kí ó jà wá lọ ìfẹ́ lẹ́kàn fi màgábàtì lè màhábà lẹ́ fi ń sọ ogun tẹ̀ ń sọ ni ibi tífẹ́ bá wà ó ṣòro kọ̀ǹtró ìfẹ́ lẹ́ fi ń sọ ni wàláhì tàláhì wàláhì tàláhì wàláhì tàláhì ẹgbẹ̀rún àfa àtọmọ kéwú tán bẹ̀rù Ọlọ́run kọ́dà tọ́lọ́run bá rí wọn lẹ́gbẹ̀ẹ́ àbáyé kò ní wo bí àwa wà fọ́dún mẹ́wàá kọ́dà àjọdún mẹ́wàá gan lọ àmọ́ fẹ́ tọ́lọ́run kan dà sọ́kàn yín pé ẹ mọ fẹ́ràn ẹrú mi ilẹ̀ fi ń sọ gbogbo àtàfà tó sọ pé àfà mi ẹgbẹ̀rún àfà kú láyé tọ́lọ́run fẹ́ràn wọn jù kọ́dà afẹ́fẹ́ wọn àlè débẹ̀ wàláhì tàlá ṣe pé wàláhì mọ́sẹ́ wàláhì tàlá ẹgbẹ̀rún àfà ń bẹ láyé tán bẹ̀rù Ọlọ́run tí wọ́n sì mọ kọ́dà àmọ́ bí kéwú kọjú sílẹ̀gbẹ̀ẹ́ wọn wàláhì tàlá ń bá yín ṣàwàdà ìfẹ́ làwọn èèyàn kan fi ń sọ̀rọ̀ kọ́lọ́mọ tí wọ́n sọ ohun tó bá jẹ́ kó bọ́ sípò bínú Ọlọ́run kọ́lọ́mọ ṣàfihàn ẹ̀jẹ̀ mi àbí báyẹ̀ kí wọ́n sọ Ọlọ́run pétọ́ àwọn eléyìí ọmọ tí wọ́n ń sọ ni kọ́lọ́mọ fèrè jẹ́ àwọn náà wàláhì bó ṣe rí inú àfa ẹ̀rí live program yìí tẹ̀sí bá mi share rẹ̀ Ọlọ́run kó gbàdọ̀ nkálukú wala ilaha illallah. Naam, lórí ijú tó ń lọ lásìkò yìí nípa pé àfáà méjì ní ń bẹ láyé àfáà méjì ní ń bẹ láyé ọ̀rọ̀ náà mo fẹ́ clarify àwọn kankan bẹ́ẹ̀ sotiye mo fẹ́ ṣàlàyé lérí ẹ̀ so àti tó ti wáyé tí gbogbo ta rẹ̀ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn àlùfáà wa àgbà bàbá wa Sheikh الدكتور المدير الحاج عبد القادر السلمان Ṣọlágbẹrú the first Malami Ubanduma of Ìlọrin kọ́lọ́n jẹ́ kípa lọ́rẹ̀ mi wọn jù báyìí lọ lórí ti dáadáa kọ́lọ́n má fi wọn lẹ̀ níjọ́ tí wọ́n joyè níjọ́ oyè wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ só ti wá wọn sìn kí ló ṣẹlẹ̀ níjọ́ náà ni pé ẹnìkan pariwo ó ní àfọ́ ọba tẹ́ bá ń sọ pé àwọn àwo ló wà láyé àfọ́ ọba àtàwọn yòókù rẹ̀ òun ló kù láyé pé àfọ́ ọba àtàwọn yòókù rẹ̀ ṣẹ̀pẹ́ tó túmọ̀ sí pé ní lẹ́yìn àfọ́ ọba kò sáfà míì mà lágbàáyé tá a sì mọ̀ pé ìlú orí ta wà yìí ìlú àwọn àlùfáà ni Ìlọrin ìlú àwọn ẹni Ọlọ́run ni so bọ́lọ̀ ti ní kí Ìlọrin produce bàbá wa Malami Ubanduma of Ìlọrin bẹ́ẹ̀ lọ́lọ́run produce àwọn àfáà síwájú wọn bẹ́ẹ̀ lọ́wọ́n produce kódà Ọlọ́run tó padà produce àwọn afá ńláńlá kọ́lọ́mọ́sá fi wá àwa náà síbẹ̀ lẹ́yìn bàbá Ubanduma so inú ọlá tọ́lọ́run bá dá ìlú Ìlọrin ọ̀kan nìyẹn bẹ́ẹ̀ tó jásí pé ní irú ọlá yìí aláì wọ́n fẹ́ sọ wọn bò mí kí á rí bẹ́ẹ̀ Ọlọ́run máa ń ṣe káàkiri kò sí tẹ́ni tọ́lọ́run lè dá lọ́lá o àmọ́ ọ̀rà pé èyí tí àpọ̀jù rẹ̀ Ìlọrin sábà máa ń ṣẹlẹ̀ sí ṣáárí fáàrí wa ni àbá wa the first Malami Ubanduma of Ìlọrin jẹ́ fáàrí gbogbo ayé ni wọ́n jẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn gbogbo àwọn àfá bẹ̀rẹ̀ sí dìde wọ́n bẹ̀rẹ̀ sí nǹkan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àfá àti ẹni pẹ̀tọ̀ àwọn ẹni tó wí ó wí nítorí àfá àti ẹnu ọ̀dà nǹkan náà bẹ̀rẹ̀ sọ́kùtọ̀ lẹ́yìn àfá àtẹ̀mí náà àfá àtẹ̀mí àti gbogbo àwọn àfá nìkan ló kù lágbàáyé kò sáfà mímọ́ ṣe pé yóò ń jẹ́ bí èsì fún ẹni tó sọ pé lẹ́yìn bàbá Ubanduma of Ìlọrin kò sáfà mímọ́ èsì ní àríbẹ̀kọ́ àmọ́ mo wá rí n tó dùn mọ́ mi mo rí n tó dùn mọ́ mi gan mo wá lọ́rọ̀ sọ lérí àwọn nǹkan náà tó ṣe pé ní tó yá sí pé níbi ṣe ń lọ yẹn irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfá àgbààgbà àní máa ní problem láàrin ara wa àwọn àtàjọ́ dọ̀ yìí àní máa ní ìṣòro kí ló ṣẹlẹ̀ bàbá wa Ubanduma of Ìlọrin gan fúnra wọn adamallahu hayatahu wa hafidhahu wa ra'ah bàbá wa wọ́n wá sọ̀rọ̀ sírí atẹ́gùn wọ́n sọ̀rọ̀ online wọ́n fi ṣe declaration lérí ọ̀rọ̀ yẹn ẹjá jọ gbọ́n tí wọ́n wí àwọn tàbá pẹ̀lú online ẹjá jọ gbọ́n.
wàlá ọmọ kí wọ́n wà fà ìfẹ́ tẹ̀ kàn nílẹ̀ fi ń sọ àtẹ̀yìn tó sọ wúruwúru pé ẹgbẹ̀rún àbá pọ̀ ní kọ́lá ládùúgbò tí ń gàn ẹgbẹ̀rún àbá mẹ́mẹ́ tí wọ́n lórí lọ́jọ́ ọlọ́run tẹ́sí mọ́ kí ó jà wá lọ. ìfẹ́ lẹ̀ kàn fi màgábàtì lè màhábà lẹ̀ fi ń sọ ogun tẹ̀ ń sọ ni ibi tífẹ́ bá wà ó ṣòro kọ̀ǹtró ìfẹ́ lẹ̀ fi ń sọ ni wàláhì tàláhì wàláhì tàláhì wàláhì tàláhì ẹgbẹ̀rún àfa àtọmọ kéwú tán bẹ̀rù ọlọ́run kọ́lá tọ́lọ́ ń bá rí wọn lẹ́gbẹ̀ẹ́ ara ẹ̀kọ́ ní wo bí àwa wà fọ́dún mẹ́wàá kọ́lá àjọdún mẹ́wàá kan lọ. àmọ́ fẹ́ tọ́lọ́ kan dà sọ́kàn yín pé ẹ máa fẹ́ràn ẹrú mi ilẹ̀ fi ń sọ gbogbo àtàfà tó sọ pé àfà mi ẹgbẹ̀rún àfà kú láyé tọ́lọ́ ń fẹ́ràn wọn kọ́lá afẹ́fẹ́ wọn àlídé bẹ́ẹ̀ wàláhì tàlá ṣe pé wàláhì mọ́sẹ́ wàláhì tàlá ẹgbẹ̀rún àfà mi láyé tán bẹ̀rù ọlọ́run fọ́nsì mọ́kútà kọ́dà àmọ́ bí kéwú kọjú sílẹ̀ gbẹ̀ wọn wàláhì tàlá ẹ̀ ń bá yín sàwàdà ìfẹ́ làwọn èèyàn kan fi ń sọ̀rọ̀ kọ́lọ́mọ ní tí wọ́n sọ ọ̀hún tó bá jẹ́ pọ́ bọ́ sípò bínú ọlọ́run kọ́lọ́mọ sàfihàn ìdìbò àbí báyẹ̀ kí wọ́n sọ ọlọ́run ètò àwọn eléyìí ọmọ tí wọ́n ń sọ ni kọ́lọ́mọ fẹ́rí jẹ́ àwọn náà wàláhì bó ṣe rí nù àfa Allahu akbar Allahu akbar ẹgbẹ́ ọ̀rọ̀ ńláńlá lẹ́nu àfáàgbà tó kọ̀nfàmù ńlọrin báwọn ẹni ọlọ́run ti máa ń ṣe gẹ́lẹ́ òun wọn ti ṣe yìí ẹgbọ́n tí wọ́n wí pọ́ìntì mẹ́ta ni wọ́n clear nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pọ́ìntì àkọ́kọ́ ni pé ní wọ́n ní wàláhì tàláhì ọmọ kéwú àwọn àfáà làwọn jẹ́ wọ́n declare ara wọn pé ọmọ kéwú Sheikh Ahmad-Din làwọn ọmọ kéwú Sheikh Adam làwọn ọmọ kéwú Abalagbaji làwọn ọmọ kéwú àbáwá Agbárígidoma làwọn gbogbo tí wọ́n ti ń jẹ́ àwọn àfáà àgbà tí wọ́n lò rán tàná àwọn ń jọmọ kéwú wọ́n rèé sẹ́ báwọn gbọ́sẹ́ àfáà tó kọ́ wọn àtàfẹ́ tí ò kọ́ wọn wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí àfáà wọn number 1 tàrí gbọ́n bí fídíò yìí nù níbi ọ̀rọ̀ tí wọ́n sọ tó ń sìn ẹlẹ́ẹ̀kejì nọ̀rọ̀ òun ni wípé ní wọ́n lẹ́ni tó sọ̀rọ̀ òun ìfẹ́ lásán ló fi sọ tó túmọ̀ sí pé ní ọ̀rọ̀ òun èsì tó dùn mọ́ bàbá wa Ọbándómọ̀ kì í sọ̀rọ̀ tó dùn mọ́ wọn nú ẹni yẹn sọ kì í sọ̀rọ̀ tó dùn mọ́ wọn nú ara ẹni yẹn sọ àwọn gbọ́ kò dùn mọ́ wọn nú ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ wọ́n wá dìklẹ̀ pé ní ẹgbẹgbẹ̀rún àfáà tó dáa ju àwọn ń bẹ nínú ìlú yìí àti ń bòmí so kí ni o tàmáàmù tẹsílímù jádàlì ni ò sọ̀rọ̀ mọ́ lérí ẹ̀ ẹni tó bá fi máa sọ̀rọ̀ lẹ́yìn tí bàbá Ọbándómọ̀ ti sọ yìí alábòsí ló ń tọ̀ torí ìtàn ti sọ yìí lẹ́yìn ìtàn sọ yìí kò sọ̀rọ̀ mọ́ lẹ́yìn rẹ̀ èyí tó wá láti mẹ́ ni pé wọ́n ní ọ̀rọ̀ tẹ́ni yìí sọ Allahu Akbar Allahu Akbar ẹgbọ́n tí wọ́n sọ nígbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí tó bá sọ tó bá ṣe déédéé bínú ọlọ́run kọ́lọ́ mọ́sá fèrè jìn kọ́lọ́ wa fèrè jìn àwọn náà lérí ẹ̀ torí pé àwọn ni wọ́n dáná òun sí lọ́rùn ó wá ṣe déédéé ayé al-Qur'an tọ́lọ́ ti sọ pé ní bala bismillahir rahmanir rahim bí tọ́lọ́ ti sọ̀rọ̀ nípa ní Musa pé ní wala takunu kalladhina adhaw Musa fabarra'ahu Allahu mimma qalu wa kana 'inda Allahi wajiha ẹ má dàbí àwọn tí wọ́n ń fara ní ànábì Musa tí wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi nípa ànábì Musa ọlọ́run wá ní tòun ti bẹ́ẹ̀ ọlọ́run fúnra lára ọlọ́run ló fọ Musa má kò níbi táwọn èèyàn ń sọ ànábì Musa tẹ́rì ní èèyàn gidi sàn án pàtàkì inú èèyàn ní lọ́dọ̀ ọlọ́run àpẹẹrẹ ìjẹ́ èèyàn gidi lára àbá Ọbándómọ̀ Ìlọrin òun lèmi rí yìí lérí fídíò yìí fáfàní ẹ̀yin tẹ́ mo fi ọlọ́run bẹ̀yìn gbogbo ẹni tẹ́ bá wà online mo fi ọlọ́run bẹ̀yìn ẹ dákun tó lọ ọlọ́run ẹ bá ń share live yìí oore tẹ́ ẹ̀ níran kan ọlọ́run bá ń share rẹ̀ fún yín ọlọ́run ó share rẹ̀ fún yín pẹ̀lú ògùn ọlọ́run yóò wọlá bí ti sọ yìí náà gbígbàdúrà gbogbo ọlọ́run sì fún kákùn yín sẹ́ẹ̀rí báyìí sì àtò tó fídíò òun wò lẹ́ẹ̀kan sí àwọn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lérí ẹ̀ náà èyí ń jẹ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta tí mo rí gbọ́ yín mẹ́ ni pé bàbá Ọbándómọ̀ ẹnu wọn ká àwọn ọmọ kéwu wọn ọmọ kí ó tó bá sọ nǹkan kan tó fẹ́ fi yìn àfáà rẹ̀ tí yóò sì bójú mu tí yóò dá wàhálà lẹ̀ kí ni wọ́n máa ń ṣe wọ́n ní ara ò ìránṣẹ́ o wọ́n declare irú bó ṣe ń declare ń kọ̀rọ̀ iná ni wọ́n declare nígbà yìí pé ìtẹ́ni yìí sọ tó ní lẹ́yìn àfáà ọba kò sí àfà mímọ́ lẹ́yìn rẹ̀ àfà ọba àtàwọn àfáà yòókù wọ́n declare rẹ̀ nísìnyí ò nínú ọ̀rọ̀ wọn pé ní ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ kọ́lọ́hún kó fèrè jìn yín kó sì fèrè jìn àwọn náà àbẹ́ ẹ̀rí mọ́nì dèdè eléyìn àpèjúwe ńlá ni fún gbogbo àwọn tó ń jẹ́ àwọn àfáà wa
tí wọ́n ń bẹ pẹ̀lú wa gbogbo àwọn àfáà wa tó máa ti rí báyìí táyà máa ń sọ̀rọ̀ nípa wa tó jẹ́ tí pọ̀rọ̀ tó le kábùkù bá àwọn àfáà míì ẹ má jẹ́ káwọn ọmọ kí wá fi wá jayé lérí àwọn àfáà míì ẹ jẹ́ àwọn náà máa sọ̀rọ̀ níta ẹ sọ yìí ẹ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ń bẹ ẹgbọ́n tí ọba ọ̀bándó máa sọ wọ́n ní wàláhì làzim ẹgbẹ̀rún àfáà ń bẹ nínú Ìlọrin yìí tí wọ́n dáa jù àwọn lọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa kí ó jù àwọn lọ tọ́lọ́run sì bùkátà àwọn jù àwọn lọ kò sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò sọ̀rọ̀ mọ́ so bí yẹn bá wá lọ́rọ̀ tó fẹ́ sọ lẹ́yìn yẹn ayé sí pé ó ń tọ̀hún wọ́n fẹ́ ṣàbòsí àbó ní nǹkan mí nínú fáfà náà àtàwà online ìjà tó tún gbọ́lẹ̀ kan sí ká wá round up life wọn ò ní jù báyìí náà lọ so declaration tèmi fẹ́ ṣe lérẹ̀ ni pé ní tí gbogbo àwọn àfáà àgbà tá a ní láwọn tá à ń wò níwájú tí wọ́n bá ń ṣe bí àfáà wa ò bá ń dómọ̀ Ìlọrin bó ti ṣe yìí ọlọ́mọsáàjì kẹ́mi ogun ní ma ní pọ́blẹ́mù nínú ìlú yìí láàrin àwọn aláàfáà ní ma ní pọ́blẹ́mù ẹja tuntun gbọ́lẹ̀ kan sí. ìfẹ́ tẹ̀ kàn nílẹ̀ fi ń sọ àtẹ̀yìntọ́ sọ wóróworó pé ẹgbẹ̀rún àbá pọ̀ ní kọ́lá ládùúgbò ti ń gàn ẹgbẹ̀rún àbá bẹ̀rẹ̀ tí wọ́n lórí lọ́jọ́ náà tẹ́sí mọ́ kí ó jà wá lọ. ìfẹ́ lẹ́kàn fi màgábàtì lè màhábà lẹ́ fi ń sọ ogun tẹ̀ ń sọ ni ebi tífẹ́ bá wà ó ṣòro kọ̀ǹtró wàláhì ìfẹ́ lẹ́ fi ń sọ ni wàláhì tàláhì ẹgbẹ̀rún àbá àtọ́ mọ́ kéwú tán bẹ̀rù Ọlọ́run kọ́lá tọ́lọ́ ń bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ àbá kò ní wo bí àwa wà fọ́dún mẹ́wàá bá àjọdún mẹ́wàá kan lọ. àmọ́ fẹ́ tọ́lọ́ kan dàsọ́ kan yín pé ẹ máa fẹ́ràn ẹrú mi ilẹ̀ fi ń sọ gbogbo àtàfà tó sọ pé àfà ẹgbẹ̀rún àbá kú láyé tọ́lọ́ ń fẹ́ràn wọn kọ́lá afẹ́fẹ́ wọn àlè débẹ̀ wàláhì tàlá ṣe pé wàláhì mọ́sẹ́ wàláhì tàlá ẹgbẹ̀rún àfà ń bẹ láyé tán bẹ̀rẹ̀ Ọlọ́run tí wọ́n sì mọ kọ́lá àmọ́ bí kí ó kọjú sílẹ̀ gbẹ̀ wọn wàláhì tàlá ẹ̀ ń bá ẹ̀ sàwàdà ìfẹ́ làwọn èèyàn kan fi ń sọ̀rọ̀ tí wọ́n sọ ohun tó bá jẹ́ kó bọ́ sípò bínú Ọlọ́run kọ́lọ́mọ́sá fìlẹ̀ jù ní àbí báyẹ̀ kí wọ́n sọ Ọlọ́run tó àwọn eléyìí ọmọ tí wọ́n sọ ni kọ́lọ́m fèrè jẹ́ àwọn náà wàláhì bó ṣe rí nù àfà. Allahu Akbar so lẹ́yìn eléyìí kọ́dà ẹni tá a fẹ́ sọ̀rọ̀ kí ẹ̀ má sọ̀rọ̀ kankan mọ́ ọ̀rọ̀ ti parí ẹni tó lọ́rọ̀ ti dìde wọ́n ti sọ̀rọ̀ lérẹ̀ so látara báyìí bàbá wa Mọ̀lánà Ọbándúmọ̀ of Ìlọrin example gidi ni wọ́n jẹ́ fún gbogbo wa báyìí pẹ̀lú tẹ́mi rí o àti tí gbogbo wa jọ rí example rẹ̀ ni wọ́n jẹ́ fún gbogbo ayé example gidi ni wọ́n jẹ́ fún gbogbo ayé kọ́lọ́ má pa wọn fún wa kó jẹ́ mi wọ́n gùn pẹ̀lú pọ̀pọ̀ láfíà ara gbogbo àwọn tá a bá sì wà online náà tá a jọ ń wòra wa Ọlọ́run ò ní fi wá lẹ́nu àánú ẹ̀ o wala ilaha illallah gbogbo ohun tí ń jẹ́ àwọn àlùfáà wa lápapọ̀ bàbá wa Gbàlágé bàbá Mudirul Markaz hafidhahullahu wa ra'ah wa adama Allahu hayatahu àfáà tó ń wọ́n nínú àwọn àfáà bàbá Mudir nínú àwọn àlùfáà wọ́n sọ wọ́n kò wá sí Ọlọ́run fi wọ́n ṣe ẹ̀ṣọ́ Islam ó fi wọ́n ṣe ẹ̀ṣọ́ gbogbo ayé ó fi wọ́n ṣe ẹ̀ṣọ́ Ìlọrin bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe bàbá wa Sheikh Kamaluddin tó fi dé gbogbo àwọn khalifa àwọn khulafa wọn ẹ̀sà lọ́lọ́run ṣe wọ́n nù lù yìí bàbá Sheikh Adam tí wọ́n bí Maulana Mudirul Markaz nínú àwọn ẹ̀sà tí gbogbo ayé mọ̀ pé Ìlọrin bímọ kan Adam ní jẹ́ tí ò tí ì sírú ẹ̀dì sí Maulana Sheikh Adam ẹ̀sọ́ Ìlọrin ẹ̀sọ́ Islam ẹ̀sọ́ gbogbo ayé ni wọ́n jẹ́ pé bàbá alágbàjì bàbá wa Maulana Sheikh Tajul Mumini àti Tajul Abidin gbogbo àwọn àfa àwọn ńláńlá tó fi dé Àgbárígidòmà tó fi dé àwọn àfa àwọn Maulana Sheikh Jirjis bàbá Kòkè Béèrè bàbá wa Takuti bàbá wa Belgore bàbá wa Ìndàgbà ní Kọ̀rọ̀ bàbá wa Sheikh bàbá wa Ọmọyíyà ní Soro bàbá mi Masa bá a ṣe ń dákọ̀ gbọ́n àwọn àfa àwọn ńláńlá tá à ń dákọ̀ gbogbo wọn yẹn ẹ̀sà lọ́lọ́run fi wọ́n sí wọn ló sí wọn sí Ìlọrin kọ́lọ́n kó bá wa kí àwọn tó ti lọ kó bá wa mójútó àwọn tí wọ́n mójútó lé wọn o kọ́lọ́n má dààmú wọn wala ilaha illallah wala hawla wala quwwata illa billah gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú mi online gbogbo yín mo kí o àwọn ọlọ́run bá dùn tì yín alfa wa Abdulqadir Jami' Olamide ọlọ́run járe yín pé alfa wa Ibrahim Babọ́fà jazakumullahu khairan alfa wa Salahuddin Abdulqadir àti gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú mi online àwọn ọlọ́run àti ìlú ọ̀nù rẹ̀ kó bá mi bá yín gbé o wala ilaha illallah
ẹ máa fi lè ṣe dàgbére wípé àna ọlọ́run ní fi wálẹ̀ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.